ó ga o àṣírí ti tú jáde o àṣírí míì tún ti tú jáde nípa irú àìsàn tó ṣe Àdùkẹ́ Gold tó dé mọ́ra títí tó lọ́jọ́ fi dé. Ẹ̀gbọ́n Àdùkẹ́ Gold Nífẹ̀mí Gold ló ti sí aṣọ lójú eégún ẹni tó fi ipá bá Àdùkẹ́ Gold ní àjọṣepọ̀ tó sì ṣe wípé àtibẹ̀ ni Àdùkẹ́ ti bẹ̀rẹ̀ sí ní bleed látọjú ara títí àìsàn yìí ló sì ní Àdùkẹ́ dé mọ́ra títí tó lọ́jọ́ fi dé. Táwa ni ẹni tí Nífẹ̀mí Gold fẹ̀sùn kàn nínú fọ́nrán yìí. Ẹ̀yin èèyàn wa ẹ bá ń wá nǹkan fìdílé ẹ bá ń fìdílé nǹkan ẹ jókòó dáadáa kẹ́ wá gbọ́ wẹrẹwẹrin ọ̀rọ̀ lẹ́nu Nífẹ̀mí Gold. Nínú fọ́nrán tó wà ń bí òní Nífẹ̀mí Gold ti ṣàlàyé wípé arákùnrin gbajúmọ̀ music producer kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Julius Ọlágòróyè tí ọ̀pọ̀ mọ̀ sí Julie King pé arákùnrin yìí gbajúmọ̀ music producer yìí ló fi ipá bá Àdùkẹ́ Gold àtòun fúnra ara àwọn gan ní àjọṣepọ̀ ní tipátipá. After àgbà yẹn ẹ̀jẹ̀ tó ń dà lára àwọn ó ní nǹkan tó fi bá wọn lájọṣepọ̀ tó ṣe pé ó ṣokùnfà kẹ́jẹ̀ ó máa dà lára àwọn bẹ̀rẹ̀ sí ní bleed pé ẹ̀jẹ̀ yẹn òní arákùnrin gbà ló lọ gbé fún wòlíì kan tani wòlíì tí Nífẹ̀mí tọ́ka sí nínú fọ́nrán yìí. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí máa lẹ́tìkẹ̀ ó máa gbẹnu tán ó máa lékenka nítorí Nífẹ̀mí Gold ń jẹ́ ó di mímọ̀ báyìí wípé tí nǹkan kan bá ṣe òun pẹ̀lú ọmọ òun Julie King ò ní kí gbogbo àwọn ọmọ Nàìjíríà kí wọ́n hold responsible. Ó lágbára lóòótọ́ allegation lásán ò ní ọ̀rọ̀ tí Nífẹ̀mí sọ yìí àmọ́ allegation yìí ó strong gidi ó lékenka ó sì gbẹnu tán gidi ni. And Julie King tó fi ẹ̀sùn kàn ó jẹ́ gbajúmọ̀ music producer tó ṣe pé ó ti bá ọ̀pọ̀ àwọn musicians tó lórúkọ tó gbajúmọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tó ti bá wọn ṣiṣẹ́ papọ̀ rí. Kí má wàá rọjọ́ jìnnà ẹ̀yin èèyàn ẹ jẹ́ ń gbé fọ́nrán Nífẹ̀mí Gold wọlé kí ẹ gbọ́ gbogbo àlàyé tó ṣe nínú ẹ̀ kéde wá máa bá mi fi èrò yín náà nípa ẹ̀ sí kọ́mẹ̀ǹtì. tí tó fi kú lélẹ́yìn Julie King ó fi tipátipá bá mi sùn tá a mọ̀ sí rape ó sì rape Àdùkẹ́ náà tó jẹ́ iṣu olú ẹ̀kọ́ sẹ́ni kankan nu àwọn òbí dáká sọ fẹ́ nìkan níwọ̀n pàtó ti lérí bí àwọn gbọ́dọ̀ sọ fẹ́ nìkẹ́ni tá a bá sọ fẹ́ nìkẹ́ni ikú ni òun lálà ẹjọ́ ta ló fẹ́ kú. And everybody see us as a gospel artist because I'm a pé we live in the world ẹ pé wọ́n ti máa ń judge wa ẹ bá gbọ́ nípa mistake yẹn kọ́ ṣe fún wa àṣìṣe tó ṣẹlẹ̀ ẹ fi yẹn judge wa ẹ náà ní pé wá sí church mọ́ ẹ náà ní share anything mọ́. So àṣẹ ní ṣe ọ̀nà but enough is enough. I have to speak out. Àmẹ́bá mi bèèrè lọ́wọ́ Julie King. Kí ni nǹkan tó ń fún táwọn wòlíì ẹ̀yẹ ń fún? Kí ni nǹkan tó ń ṣe tó fi ń bá àwọn obìnrin sùn? Ó dẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní bleed. Àdùkẹ́ bleed. Èmi náà bleed. Àwọn méjèèjì kan ni mo tí mo lè sọ ọ̀pá ní ìsìn. Ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ fún a lot of people náà tí wọn ò lè sọ̀rọ̀ wọn ò tó tá máa rí eléyìí. They will begin to speak up for myself. But I'm speaking up for myself. And for Orokolami. So, and mami be lower. Kí ni Julie King tó fẹ́ lọ́wọ́ mi? Lẹ́yìn tó fi bá mi lò pọ̀. Kí ni nǹkan tó tún fẹ́? Tó tún ní pé lẹ́yìn o gbọ́dọ̀ tún fojú rí mi. Ọ̀bàyé jẹ́ producer. Ó ti pẹ́ tó ti ń ṣe. Àmọ́ wọn kọ́ lábẹ́ ẹ ti ségi lónìí. Enough is enough. Èyí tó silence mi tó bí. I need to start speaking up. Láti àná ló ti bẹ̀rẹ̀ sí ní rányàn pé mi ò lè dákẹ́ mọ́. Ó ti tì mí kàn gírí. Mo gbọ́dọ̀ sọ̀rọ̀. Jáde kó sọ fún gbogbo èèyàn. Gbogbo ayé ẹ gbà mí. Láti àná ló ti ń fèèyàn trail mi. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dápẹ́ ṣàánú fún mi o. Mi ò safe mọ́ ní Nàìjíríà. Ọmọ mi ò safe àtẹ̀mí àtọmọ mi àmọ́ tí nǹkan kan bá fi lè ṣe mí tó ṣe ọmọ mi ẹ wò ó ẹni tẹ́ ẹ kọ́kọ́ mú Julie King ni. Julie King ló produce gbogbo àwọn wòlíì ẹ èyí tó fi ń threaten wa gbogbo àwọn wòlíì ẹ èyí tó fi ní ká máa múlẹ̀ gbogbo àwọn wòlíì wa èyí tó fi ní pé a ò gbọdọ̀ sọ fẹ́ da àlàyé kan tá a fi wá ń bẹ̀rẹ̀ sí ní gbé trauma ní 2022 gbogbo yìí gbọ́ pé mo attempt suicide kò mà sẹ́ni tó wádìí kò sẹ́ni tó béèrè pé kí látàrí suicide tí mo attempt tọ́lọ́hùn wá pa mí. This same Julie King
láti ìgbà tó rìn mi ti wà lọ́wọ́ ẹ̀ pẹ̀lú báwọn èèyàn ṣe dìde tó support orin yẹn ó kọ̀ ó fi orin yẹn sílẹ̀ látàrí pé dandan o gbọ́dọ̀ fẹ́ mi ṣé dandan ni mo dẹ̀ sọ fún ẹ pé mi ò ní trauma tí mo ṣe ń là kọjá bọ̀ ó dẹ̀ wá fi tipátipá ó fi bá mi lò pọ̀ lọ́jọ́ náà pẹ̀lú omi jó lójú ni mo máa fi sọ̀rọ̀ ṣé o ti gbàgbé mi o sọ ọjọ́ ìbí mi o sọ ọjọ́ ìbànújẹ́ fún mi ṣé o rántí tí wọ́n bá ti gbàgbé ẹni tó ṣu ló gbàgbé ṣùgbọ́n ẹni tó kọ olè ẹ̀ bá gbàgbé láéláé ó gbóná fẹlifẹli ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ tètè wábi tó bá wà kẹ́ lọ mú Julie King ó dẹ̀ báyé títí ó báyé jẹ́ títí nítorí owó nítorí ohun tó máa jẹ ó dẹ̀ gbàgbé tó máa jẹ ó dẹ̀ ti torí owó ó dẹ̀ fi anything ló fi ń wá owó kí ló ṣẹlẹ̀ gan-an látàrí gbogbo nǹkan tó ṣe wàá export lọ́wọ́ Àdùkẹ́ wàá export lọ́wọ́ everybody wàá gbà at the end of the day ẹ jẹ́ kọ́mọ yẹn kó bẹ̀rẹ̀ sí ní lọ pẹ̀lú anxiety kó bẹ̀rẹ̀ sí ní rìn pẹ̀lú ìbẹ̀rù kó bẹ̀rẹ̀ sí ní rìn pẹ̀lú ìbẹ̀rù kí ló dé kí ló ṣẹlẹ̀. Ó lágbára o eléyìí tún lékè ń ka o eléyìí tún gbẹnu tán o ẹ̀yin èèyàn ojú wo lẹ́yìn fi rí ǹjẹ́ allegation yìí bò ló ṣe rí ní ọkàn tìyín ojú wo lẹ fi rí ojú òótọ́ la allegation yìí ǹjẹ́ allegation tá a lè hold wípé ó fẹsẹ̀ múlẹ̀ ni àbí allegation lásán ni nítorí Julie King tí Nífẹ̀mí Gold fẹ̀sùn kàn yín ó jẹ́ gbajúmọ̀ music producer tó ti bọ́pọ̀ àwọn gbajúmọ̀ olórin ṣiṣẹ́ dáadáa mo rí gbọ́ wípé Julie King ó ti bá Alhaji Wasiu Alabi Pasuma ṣiṣẹ́ rí ó ti bá Obesere ṣiṣẹ́ rí kódà àwọn ló ti ṣiṣẹ́ fún Esther Ìgbẹ́kẹ̀lé Dáre Melody àtàwọn míì bẹ́ẹ̀ lọ ni wọ́n ní Julie King ló ti bá ṣiṣẹ́ pọ̀ dáadáa rí ǹjẹ́ a máa rí àwọn míì ẹ̀yìn kan àbí méjì tóun náà tún jáde láti wá confam story Nífẹ̀mí nípa ọ̀rọ̀ rape àbí kò ṣe rape yìí nítorí Nífẹ̀mí accuse báyìí wípé Julie King àwọn ẹ̀jẹ̀ tó ń dà lára àwọn yìí Julie King ń gbé lọ fún àwọn wòlíì kan ta ni àwọn wòlíì tí Nífẹ̀mí tọ́ka sí nínú fọ́nrán yìí gbogbo bọ́rọ̀ ọ̀hún bá ṣèṣe ń lọ ẹ jẹ́rìí wípé lórí ìkànnì Digi Naija màá tún gbé wá fẹ̀yìn èèyàn wa lódìndín ní live and direct ẹ má wá gbàgbé o láti máa bá mi follow Digi Naija online lórí Facebook link tó wà ní comment section fídíò yìí á gbé yín lórí Facebook page wa agbègbè yín tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa náà lórí YouTube ẹ̀yin náà máa bá wa subscribe kẹ́ẹ̀dá máa hàn notification bell yín so that by the time tí n bá tún ti gbé new update wa ẹ tètè máa get notified ká tó pàdé láyọ̀ àtàláfíà lọ́jọ́ míì ó dàbọ̀.